ẹ gbọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá àní ṣó yẹ ṣó tọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àbí kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo ọmọ Yorùbá àtàtà ikú dédé àsìkò yìí tẹ́ ẹ fẹ́ ẹ̀ka alẹ́ ẹ̀ka àárọ̀ ẹ̀ka àsán according to the time tí mo bá bá yín ẹ má bínú pé ọpẹ́ wà díẹ̀ kó lè bá rọ̀ wá lọ́rùn kẹ́yìn náà lè bá gbádùn wa ni nípa ìrìn àjò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà sí Ìbàràpá méjèèje lórí ìkànnì yìí lásìkò yìí gbogbo ẹ̀yin tẹ́ bá ń láǹfààní àti máa wò wá ìlú gangan òun lẹ̀ ń wò yìí ẹ dákun ọmọ Yorùbá ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan torí mo sọ pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tí ò bá mọ̀ ẹ̀yà sọ fúnru wọn àmọ́ bẹ́ẹ̀ bá mọ̀ tẹ́ ẹ bá mọ̀ tẹ́lẹ̀ ẹ wá gbọ́ báyìí ìlú gangan yìí jẹ́ ìlú tí olóyè Sunday Májàsọ́lá Ìgbòho Òòṣà níbi tó ti lọ gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn karambání Fúlàní lọ́jọ́ wọn àná ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ ń bẹ̀ lónìí ẹ má jẹ́ ń gbà yín lásìkò ni mo ṣe ń béèrè lọ́wọ́ gbogbo èèyàn pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ dákun kí ló lókun àwọn fi dúpẹ́ wọn ní sóni ẹni bá wá mọ oore kí lèyìn ó fi dúpẹ́ ẹ wo gbogbo ẹ̀ lẹ́ẹ̀ bá pàdé nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí ẹ̀yin ẹ̀ kan ṣàdédé farabalẹ̀ kẹ́ ẹ máa wò ó ẹ má sùn síwájú rárá o ẹ rí gbogbo ohun tí àwọn ọmọdé àgbà ọkùnrin obìnrin àti gbogbo àwọn èèyàn tó wà nílùú gangan pátápátá àtàgbègbè ẹ̀ tí wọ́n fi san oore fún olóore wọn tí í ṣe Májàsọ́lá Sunday Ìgbòho tí gbogbo èèyàn mọ̀ sí Òòṣà èmi a tún máa pè é ní ìmọ́lẹ̀ gbogbo Yorùbá ìmọ́lẹ̀ tó dé tó kùnkùn paradà ẹ wò bítíbitì èrò lóòótọ́ tí wọ́n wá yẹ akọni ọmọ Oòduà sí àmọ́ ṣáálẹ̀ kan sí gbogbo ìbéèrè mi dínú fídíò tẹ́ ẹ fẹ́ lọ wò yìí ẹ má jẹ́ ń gbà yín lásìkò mọ́ ẹ jẹ́ ń gbé yín tààrà lọ sínú fídíò tí mò ń gbé bọ̀ kẹ́ ẹ farabalẹ̀ wò ó káwá jọ sọ láàrin ara wa èmi ń béèrè pé ṣé bá a ṣe dúpẹ́ rèé àbí ǹjẹ́ ọ̀nà tí wọ́n gbé gbà yìí ṣọ́tọ̀nà àbí òtọ̀nà jọ́dá àbí òdà ṣé olóṣèlú làwọn ará bíi ni àbí wọn kì í ṣe olóṣèlú ǹjẹ́ wọ́n ti ẹ̀ fẹ́ràn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo yín lẹ́yìn láǹfààní àti máa dáhùn sínú comment section ẹ wo ìní lè dúró mọ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí dáadáa kẹ́ ẹ wá gbọ́ nǹkan tí olóyè Sunday Adéyẹmọ náà sọ ẹ wò láàfin o tẹ́ ẹ bá kú ò láàfin ẹ wò ààfin la wà yìí ẹ má jẹ́ ń gbà yín lásìkò mọ́ ọ̀yá ẹ̀ ń ṣó níbẹ̀.
àtìlẹ́ lóko akọni ilẹ̀ Oòduà àtìlẹ́ lóko ẹgbẹ́ sọ pé ààrẹ Sunday Adéyẹmọ ìgbòho nílùú gbọ̀ngàn ẹni tó gbé náà bá sọ ìgbà ìlú yìí kò sí bá a ṣe fẹ́ ṣe ìkànnì yìí tó bá dá àwọn apá àbùkán kò tí ì gbé bí a ṣe ń kí olóyè padà sọ́wọ́ tí Adéyẹmọ bí máa kí olóyè ọ̀gbọ́n àpètọ́ ìyẹn olóòmọ tí wọ́n mọ́ àìsí Sunday Adéníyì Adéyẹmọ akọni ilẹ̀ Oòduà àti ètò ẹgbẹ́ àbò sí ìlú gbọ̀ngàn lẹ́ẹ̀kan sí ojú tuntun ayé ọ̀la ẹ̀yìn rèé ẹ̀kọ́ àjàbọ̀ adúgbẹ́lẹ́dọ̀ náà ọlọ́run tí ò jẹ́ kọ́ fi ìlú gbọ̀ngàn bóyí àgbẹ̀ inú wá dùn lẹ́nu kódà kọjá lẹ́lẹ̀ tó dé ní àwọn òdúró torí gbogbo àwọn tó ti lọ lẹ́nu àwọn kọ́lọ̀ ní ìpọ̀ àwọn agbábẹ́ ìlú gbọ̀ngàn lórí ẹ̀kọ́ lónìí inú wa dùn láti rí akọni Oòduà ilé tó kó olóyè Májàsọ́lá bàbá àwọn ọmọ ìlú yìí ọmọ onílẹ̀ ni wọ́n wọ́n ń ṣe àlejò ìwọ̀n ilé tó kó bá bí èsì ọmọ lókè ọmọ ọba lókè ọmọ ṣe é ti rí wọ́n bí bí ilé òṣèlú ọ̀rà olóyè ọ̀dọ́ náà kí wa olóyè ọ̀dọ́ náà kí ẹlẹ́kọ̀ọ́ta ẹlẹ́kọ̀ọ́ta kan súnmọ́ kí asẹ́gbẹ̀ta ṣe rí àwọn náà ní ọdún náà jẹ́ káfẹ́ kò wọlé ẹjọ́ náà kọ̀kọ̀ balẹ̀ ṣe rí ojúlówó wọlé tó ń dájọ́ tó ṣe bí òun àgbà ètò ajá ládùúgbò náà bẹ́ẹ̀ náà ló máa kó ẹbí ìmúra lára àwọn iṣẹ́ tí a làgà Sunday Adéníyì ìjọba lọ́jọ́ méjì adébìbọba adébìyì lọ́mọ ìjọba ìgbé adébìbọ̀ láti ráì bí wọ́n tó mọ́ ọdún ọdún sí adébìyì máa sọ ìbáàbí sílé ìbáàbí síta adébìyì náà ní adébìyì padà wálé adébìyì náà kẹ́mọ̀ kí gbogbo àwọn tó jẹ́ olóyè ìlú pátápátá kí pápá àgbèrè kí gbogbo ọ̀pátá ṣe yá lè lẹ́yìn kí bí bàbá tó jẹ́ olóyè ọ̀dọ́ arúgbó fún ọlọ́run bàbá tó ní kí àwọn abẹ́ di òní arúgbó fún ọlọ́run náà ìfẹ́ ọlọ́run ọlọ́run bàbá àdébí wa Muhammad sallallahu alaihi wasallam kí bàbá ọlọ́run àwọn àbá wa ti ìlú ìgbẹ̀gbẹ̀ ìwé tí bàbá ká gbèsè o ẹjá fún ọlẹ́gbẹ̀ sí o ẹjá ìlẹ́gbẹ̀ta àti bàbá àkótù ọlọ́lá wa ọba ti ìlú Ìgàngàn àti ẹ̀jọ̀ fún Ìgàngàn nígbà tí bàbá olóyè titun tí wọ́n wá níjó ní ọba tàlẹ́ ni wọ́n bá ọlọ́run wá ní kí bàbá yẹn lọ àrínúnú wa ìfọ̀kànbalẹ̀ wa ayọ̀ wa ẹni táàrí tá ń ṣe ààrẹ rẹ̀ ẹni táàrí tá ń gbà àwẹ̀ rẹ̀ tá ń ṣe àìsẹ̀ nítorí bí àwọn akọwọ́lọ́dọ̀ ọlọ́run bí ọlọ́run wa pàdé lónìí bàbá wa kú oríire náà ìtọ́lọ̀ fi sojú yìí ọwọ́ ojú túbọ̀ dáa jù báyìí lọ àwọn ṣe àdúrà mọ́ bẹ́ẹ̀nu gbogbo àwọn bàbá yìí máa fà sọ̀rọ̀ láti ṣe àdúrà fún bàbá wa
olólùfẹ́ wa aláàánú wa wọ́n sọ gbogbo àwọn èyí tí máa ti wá sí pé ẹ̀yin ni Musa àsìkò àyè ẹ̀yin lànàbí Musa ọlọ́run rẹ̀ Musa ti fílẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ tí wọ́n wá lápapọ̀ tẹ wá kìlọ̀ fáwọn ọ̀daràn ọlọ́run kọ́ bá rẹ̀ Musa lẹ́yìn pé lọ́ọ́ kí ìwé fílẹ̀ ọ̀nà nílọ̀ wípé kó pa ìwà àbàjẹ́ tì fílẹ̀ ọ̀nà ẹjọ́ yẹn náà ò gbà bàbá wọn rẹ̀ lọ lẹ́lẹ́kejì ọ̀pá fílẹ̀ ọ̀nà rẹ̀ ọlọ́run wá ṣe ẹ̀yìn náà kò lè wá Sunday Igboho Májàsọ́lá Musa àtàsùkú wa yìí pẹ̀lú ìyọ̀dá àwọn gbọ́dà wa aṣíwájú wa ọ̀nà ewu ọmọdéwu àjàmbélé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè àwọn èèyàn ńlá nínú ìlú ìlábẹ́ àṣẹ bàbá wa ọba tí wà ní ìlú Ìgẹ̀gẹ̀ níbí wọ́n gbẹnu bàbá ìmáàmù àgbà gbogbo ilẹ̀ bàbá méjèèjì ṣàdúrà fún yín pé báyìí bá ń jẹ ayé bí bàbá ń jẹ ìgbà bàbá wa lóye wa Sunday Igboho Májàsọ́lá bàbá dárí ọlọ́run má jẹ wálẹ̀ ọlọ́run má jẹ jábọ́ ọlọ́run má jẹ ṣubú ọlọ́run má pa ẹ́ fún ọ̀tayọ̀ àyà kan tó tóbi nínú Al-Qur'an tí wọ́n máa fi jagun tó dá gbogbo ènìyàn bá dojú ẹ̀kọ́ yóò rẹ̀ yòókù tó tó ń bá gbé wá òun náà ni mo fẹ́ ṣe fún yìí pẹ̀lú ìyọ̀ǹda láti máa gba àsìkò kalẹ̀ ọ̀run Bismillahir Rahmanir Rahim. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم من بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما wọ́n wà ní àríwú lásì ẹ̀yà lè ká sí orí wa bọ́ ọlọ́run má jẹ́ òòjà bọ́ o ọlọ́run má jẹ́ òòjà bọ́ o ọlọ́run má jẹ́ òòjà bọ́ o ẹ̀bẹ̀ lábẹ̀rẹ̀ o sàtìrà máa ní ọlọ́run má jẹ́ òòjà kẹ́ni bá ti ṣe tọ̀rọ̀ náà ní ìgbà. ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله على النبي الكريم. ẹ̀yọ́kọ̀ọ́ ìgbà àtẹ́fún ṣéwù àti wọ́n bá fi háyà yẹn tó bá fi ṣàdúrà wọ́n ní ó ṣe lọ lórí àbí àdúrà yẹn ewúrẹ́ ti fẹ́ máa gún ìmí náà. ẹ̀yẹ́ ká ṣe ní ti ìlànà ti kìrìsìtẹ́nì náà torí pé àbẹ̀rẹ̀ káyé gbogbo tó ló ṣe bí òwe ká lè tàbí àwọn àbúrẹ́ tẹ̀ tó wá lórí àti òbí. ìsájà àgbéga sọ pé ṣe torí pé ìyá lọ́rùn adúpẹ́ fún àánú ìyàwó ìtẹ́jú pàwọ́mọ́ agbẹ̀rẹ̀ àdúrà ẹ̀gbà ọ̀pẹ́ àwa ibi ìsájà ìgbà ìlú wa ayìnrín fún ọjọ́ ìtorí gbogbo wa láyọ̀ àti àlàáfíà ayìnrín nítorí pé ìyẹn ọlọ́run agbẹ̀rẹ̀ aṣẹ́lẹ̀bà olú ẹ̀gbà ọ̀pẹ́ wa olú àfi ètò yá fi ẹgbà kó ẹ̀mí nípa ẹgbà kó so tẹ̀síwájú ní gbogbo Jésù ẹ̀ máa bá wa lọ ẹ̀mí náà ẹ̀ máa bá wa lọ ìkàwé ní àtúntàn Jésù Kristi ìlú wa ẹ ṣe òkú. ní ti ìlànà ti ìbílẹ̀ náà torí pé bá a bá ṣe ilé tá a bá ṣe tá a bá ṣe inú akọni Olúwa inú nínú ibi tó máa jẹ́ ibi tó wù ọ́ gbọ́ngbọ́n òun la ṣe dé ẹ̀yà ní sókí ẹ̀dá kù. ẹ bá ìfọwọ́ ló fà yẹn kó pọ̀. àkómọ̀lò àdúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run a sì dúpẹ́ ní gbogbo àwọn gbogbo gbárùmọ̀ yìí tí wọ́n tù wá lẹ́yìn tí wọ́n tù wá lókè ìlú Ìgẹ̀gẹ̀ nítorí pé tí ajá bá dẹ tí ọ̀bá rẹ̀ ti jẹ́ ọ̀dẹ́ ajá àná ọ̀yọ̀ rẹ̀ ṣùgbọ́n ajá Ìgẹ̀gẹ̀ ti dẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n kọ̀ọ̀dẹ́ ní tó ké sùn ṣùgbọ́n wà tí ọ̀gá Sunday Igboho ní ọmọdé tó ké sùn ajá nípa ẹran ọ̀pọ̀ ẹ̀rẹ̀ tí yóò ti gbogbo ọ̀yà. Àwọn fi àwọn ìsìnkú yìí
dúpẹ́ ní ọwọ́ kàrí a sì dúpẹ́ ní gbogbo ọwọ́ ìṣẹ̀ṣe a dúpẹ́ ní gbogbo ọwọ́ àwọn babaláwo gbogbo àwọn olóríjà tó ti wọ́n lẹ́yìn kọ ọwọ́ òní lọ gbábọ́ àwọn bàbá ní ṣókí wọ́n ní olóòlẹ̀ gbogbo sẹ́kẹ̀sẹ̀kẹ̀ ewúro rẹ̀ ti òní ṣe é ti. àṣẹ. lágbára ọba wúwo lè ní ṣe é ti. àṣẹ o. ẹbí lè ti ẹgbẹ́ gbọ́dọ̀ kékeré ọtí abẹ́rẹ́ ẹlẹ́sọ̀ ti. àṣẹ. òní ṣe é ti. àṣẹ. òní ṣe é ti. àṣẹ. tí ọ̀kẹ́rẹ́ yìí kọ́ bá fẹnu kẹlẹ̀ yìí gbọ́dọ̀ ní kẹlẹ̀ pa òní ṣe é ti. àṣẹ. ní agbára àkọ́bàrò nílé ní ọ̀gbọ́n ní agbára ìfọ̀ olóògbé àtọ̀dọ̀dáyọ̀ agbára tẹ̀gbọ́n agbára àbẹ̀ òní ṣe é ti. àṣẹ. nígbà tí òkè bá bá fẹnu kẹlẹ̀ iná yẹ̀ kọ̀lẹ́ bá là fún ọ̀lọ́mọ là fún. àṣẹ. àṣẹ. Jésù Olúwa wa. àmín. Dáadáa yá. ó gbé. ayé náà kí ẹ máa kí ọba wa lẹ́ẹ̀kan sí i. aláàfin ti ìlú Ọ̀yọ́ bàbá wọn jẹ́ ẹgbẹ́ tí wọ́n ń ní abokolétí akínwọ̀nrín abokolétí òkè àbólitiwa. ayé náà kí a máa kí gbogbo àwọn tó jẹ́ àlejò àyẹ̀sí bá dá. bàbá tó jẹ́ àlejò wa tí wọ́n ń dùn lónìí mo sọ fún alẹ́ kan ní ìbárajà aago méjìlá òun tó dé àbò dúró tó ní wọ́n yẹ ká rojú olóore fáyé láyé àti ojúṣe wọn fẹ́ bó ti ẹ̀kọ́ ṣe. akíyè o ẹ̀dá kan náà sọ pé Ìgbòho ṣàwọn ọmọ ẹ̀dá kan náà ṣe. kò sí nǹkan táwọn lè fi dúpẹ́ fún yín lù yìí ṣùgbọ́n káfẹ́ mi mọ̀ orí wọn torí ọ̀tẹ̀ tí mo sí wa owó òòrà bíbí rẹ ni o kò ṣeé fowó rà. àmọ́ lóore ó sì jẹ́ ọ̀kan tó dùn wá pé àrírí irú yín tètè ní ọ̀dọ́ máa ń kẹ́pẹ́ yìí o láti ṣeré ìwà rẹ̀ bá ọ̀dà ń gbìyànjú lásán ni ìhàlẹ̀ ní bàájẹ́ bá a mú àìmọye ọgbọ́n àtàdá ní bókè èdìtẹ̀ òkè òjé òkè òmù àwọn sáàmù bí adáwòye lẹ́yìn ti pa bẹ́ẹ̀ni wọ́n ṣe kàdí ẹlú ìwé díẹ̀ fọdún jọ wọ́n ṣe kọ́ sílẹ̀ wọ́n ní àìmọye ọgbọ́n àtàdá náà ní bókè èdìtẹ̀ òkè òjé òkè òmù òkè ìjọ ọmọbìnrin gbére wọ́n ṣe kọ́ sílẹ̀ náà ní ẹyẹ báyìí lọ lọ́kọ́ kó wéyé làkàtúlẹ̀ lákó tèlè ní òní wọ́n ṣe pè é àṣẹ. àwọn ayé wájú ọdún lè kó kúrọ́ túnra àṣẹ. ẹ̀sìn wa lábẹ́ náà kì í ṣe àfihàn àwọn tí wọ́n bá bá wa ṣèlú yàtọ̀ kí tó lọ sọ́dọ̀ àwọn olóyè a ní àwọn ọba tó jẹ́ àwọn tí wọ́n tó kọ́lé bàbá wa àwọn ọ̀fọ́ rí wọn léjìká tó jẹ́ baálẹ̀ bámi tó jẹ́ baálẹ̀ tí a ẹ̀ tó jẹ́ alákọ̀yà sí ìlú ọgbẹ̀ akọ̀yà àjẹ́ ọmọ ọdún sábà ìyẹn tí rájù ọ̀làdèjì bákan náà bàbá ìyá mi torí bí ẹ̀mí apò ní ẹgbẹ́ tó alọ́run kọ́ wọn lọ́dún lọ láíláí ẹlẹ́sẹ̀ yóò àdìgbèjì lọ́dọ̀ Ọlọ́run bàbá ìyá mi alọ́sùn àti ìlú ọ̀sùn ara tí ayọ̀ adé adébàdé baálẹ̀ ti àtúrà lọ. bàbá nù bákan náà kí n máa kí gbogbo àwọn olóyè ìbẹ̀rẹ̀ látọ̀rí bàbá wa tó jẹ́ olórí ògbó olóyè bàbá àgòrògbògbò bọ́ọ̀lù bàbá àṣì Kọ́láwọlé Sàláùdín àgòrònú bákan náà Chief Razak Kasim Adànù àwọn náà máa fún ṣèmáyọ̀ sọ́lá nílẹ̀ gbé báyìí nílẹ̀ èdè bákan náà Chief Fakorede Samuel àgbà kìtìlẹ̀ gbọ̀ngàn mọ́ bákan náà a ní Chief Mrs Rachel Ọ̀dẹ́yẹmí ìyálóde tìlú ọgbọ̀n náà bá Sàláwù Ọ̀làdẹ̀jọ bàbá ọba bá díẹ̀ kọ́lá àwọn ọmọ òjú fún àwọn ọba tó bẹ̀ bá kábíyèsí rẹ̀ o bákan náà bàbá díẹ̀ kọ́lá òmìnir náà bàbá sájọ́ àbọ̀ ọba àrí àwọn náà ní kalẹ̀ bí. bákan náà a ní olórí àwọn tó jẹ́ ìyá bákan náà ni alága gbogbo ọmọ ìlú ọmọ ìdílé tó kó national president of ọmọ development association community development association bàbá wa comrade Ọ̀dẹ́wọlá Joseph wọ́n wà kálẹ̀ bí bákan náà ìgbàgbé wọn comrade Ayọ̀délé Sáwù tó jẹ́ akọ̀wé wọn darí bákan náà comrade Ọ̀jẹ́bísí Ayọ̀dé tó jẹ́ ìgbàgbé akọ̀wé
bákan náà ẹ jẹ́ kí wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn tó ń pé àwọn ọlọ́jẹ́ pẹ̀lú àwọn ọkọ̀ bá balẹ̀ ẹgbẹ́ ilẹ̀ bá rẹ̀ bá lójú bá dán àwọn ní fìdílà àwọn tí wọ́n ní atẹ́kùn sí ọmọ ẹ̀yọ́ tó ń kẹ́ sí àgbẹ̀ olórí Lucas Ariwola. Bákan náà rí olórí Ramọ́tàláì Ariwola tí a fi kí má bàa jẹ̀pá tó lóye gún ní ìgbà ní pé olórí àtúpọ̀ sí láàbù ṣùgbọ́n ẹja dá fún ẹ̀bá náà. Abánilóde àbẹ́rẹ́ bá ti lóde àbẹ́rẹ́ kí ètò mi dáadáa olórí ọ̀dọ́ kí má bàa jẹ̀pá tó lóye gún torí pé ẹ̀kọ́ kọ́ tá a bá fi irú wọn náà sí ẹyin tú wa nílò gbogbo yìí náà ni. Ìmùlẹ̀ Sunday Igboho ni mo bá lóde ìjẹyà ti ìlú yìí ni tẹ̀bá ti jí ẹ̀ ó nítumọ̀ ọdún ọmọ ìyẹn ọ̀rẹ́bù Francis Tuji ọmọlẹ́wù kókó jàgbére. Àdúgbò lọ́dọ̀ ọ̀dọ́ káyọ̀ lóde kama lóde ara wa àdúgbò lọ́dọ̀ ọ̀dọ́ bẹ́ẹ̀ kí wọ́n máa bá mákàrà fún ẹ̀bùn ṣèyí ìgbàgbọ́dá ló mọ̀ tèmi èmi náà ni mo jẹ́ akọ̀wé ọmọdé ìgbọ̀ngàn tó gbé nílùú Abẹ́òkúta mo jẹ́ ògbóǹkàwé àti akọ̀wé lórí ìṣẹ̀lẹ̀dù kí máa kí ògbà àwọn àjẹ́ ògbóǹkàwé bí àti àwọn tí a wà ní kọ̀ǹsíọ́sì mi kí n fi ọba wa alàgbàpá ìkí kí n tó gbogbo wa pé ẹ̀ka àbọ̀ sí ìlú Ìgbọ̀ngàn lẹ́ẹ̀kan sí i. Lẹ́yìn alákòókò yẹ kí n pe alága ọmọ ìlú Ògùn ní sókè láàrin ìṣẹ́jú méjì. Abdulrafiu Adébíyì Ọláníyì Ariwola. Aláàbí tún kàn bọ́ sí lò dáná lò. Sábà sọ nípa ìlú bá Àríwá Bàràpá is the permanent chairman. Àbálẹ̀pẹ̀ vice chairman ti state council national council bàbá wa náà tún ní. Kò sí ní abẹ́ ṣe ti ọmọ lórí orí bẹ́ẹ̀ kò sí ní. Láti ṣe jùlọ. Ẹbí ṣíṣe àṣẹ ló máa rìn lọ́wọ́ àní amọ̀rírì yìí èmi sọ̀rọ̀ púpọ̀ torí àwọn èèyàn nígbà tó bá yá wọ́n máa sọ gbogbo ohun tí ó sì rẹ̀ you should make it official that's what I want to do àti àwọn agbófinró káàbò àdìrẹ́ lòmí tó lè máa gbọ́ Yorùbá so give me 3 minutes I be very fast. His Royal Highness Ọba Rafiu Ọláníyì Adéníyì Ariwola, the traditional chiefs, the ICDA executive members, the elders forum, other community leaders are present, the entire members of the community, ladies and gentlemen. Today, Sunday, 17th, 2025, August 17, 2025, a significant event is happening in the annals of Yoruba land as the entire members of the community are welcoming our Messiah, the vendor and liberator to Islam. I use the words Messiah, the vendor and liberator when the community considers the brave and gallant road you played to rescue the community from the shackles of the Fulani oppression. Let me use this opportunity to say that the visit is long overdue. We believe that the latest might have not been connected with the tight schedule. However, it's better late than never. You have created a chapter for yourself in the history of your land, which will be remembered for by the present and future generation. Why? Because there wouldn't have been a place to call you today, if not because of your timely intervention. The town would have been suffered from complete genocide or transformed into a Fulani emirate, similar to what happened in Ilorin about 2,200, about 2 centuries ago. I believe you are aware of that. Okay. To we, the indigenous of Ilorin, we appreciate your efforts
and law towards the liberation of our dear town. Before your intervention, cases of banditry, armed robbery, killing of innocent motorcycle riders, and many other criminal activities, not the sacrifice you rendered for the town. I want to say it loud and clear on behalf of KDC and the community that you have been naturalized as indigenous of the people. As of today, we are now an indigenous of the people. Okay, at this juncture, I want to thank the executive governor of the state, Engineer Seyi Makinde, for the support for the town when the Fulani invaded the town in 2001. His intervention, the intervention of the governor, led to permanent restoration of peace and stability in the town. The community also appreciates the financial assistance given to those who are affected, who the rabbi affected our property during invasion. To Odua vigilantes, that's relevant to what we are going to do now. The community sincerely acknowledges your support for the cause of justice and peaceful movements which your leader is at the stands for, particularly before, during and after Fulani invasion of the town in 2021. Therefore, we should make effort to make the visit peaceful and free of violence. Thank you, sir. Yes, sir. Níwọ̀n tí alága sọ ni pé àwọn dúpẹ́ àwọn ìtumọ̀ ẹni pé ṣe rí òyìnbó yẹn méjì ló bí sí we are great àti we are full tó wá kó lè láti we are great full ọlọ́ pé adúpẹ́ pé ṣe wọ́n ní ó tura àdúrà ó tura dèbè lọ àwọn ìlú fẹ́ wúre fún yín mo sọ pé yóò ṣe torí ọmọdé bá máa pẹ ọlọ́ṣẹ yóò ṣe ní wí àwọn ọba náà máa bẹ̀ o ọmọdé bá pẹ ọlọ́ṣẹ yóò ṣe ní wí ẹgbẹ́ àwọn wa ìyálóde ni wọ́n kọ́ ṣe àdúrà wọ́n ò wúre fún ọba wa olóyè Sunday Májàsọ́lá Adéyẹmọ Ìgbòho ṣe ní ṣókí ẹ bá wúre kí láti inú talábí àwọn ẹtúwò yẹn lórí ẹ̀kọ́ sí ẹ̀yẹ tó lé ẹ̀tọ́ wọlé ẹ̀kẹta àgbà àti bàbá ìwé ẹ̀ Orúkọ lọ́wọ́ yín, èyí tí wọ́n dúpẹ́ gidi lọ́wọ́ yín ṣe bá ti pọ̀ nínú ìbátí. Ṣé mo dúpẹ́ ìṣòkò yàdé àdé, ibi kan bá máa dé àdé, ó sọ ní kó tuntun bẹ́ẹ̀ ní àdé, ìpàdé àdé o, ṣé o, gbogbo ọ̀rẹ́ dúpẹ́ o, gbogbo gẹ̀gẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ o, kò sẹ́ni lọ́gbọ̀n rẹ gbọ́mọ̀ tí wọ́n lọ. Ìjábọ̀ o, àṣẹ nígbà ní owó ṣe ìjọba ló mọ̀ ṣe mọ́ parọ́ ìjọba mọ́ kalẹ̀ mọ́ Àṣẹ. ẹrù bá wá ti tẹ́ báyà ti tẹ́ nígbàgbé ọmọ òun gẹ̀gẹ̀ ní ẹ o gẹ̀gẹ̀ ló ní ẹ o àwọn ṣàdúrà fún ẹni àgbà ló ti wọlé rí. Àṣẹ. Wọ́n ní ẹ̀sìkìsì olúwa wa. Àṣẹ. ẹ lọ́kọ̀ ẹ ṣeun ìyàwó ẹ lọ́kọ̀ àjọ màmá kí ọ̀rọ̀ wa láti àwọn òkè àwọn àwúrò. Kábíyèsí olóyè Sunday Adéníyì Adéyẹmọ kékeré Ìgbòho. Òòṣà. Orí ìkànnì ní ọ̀pọ̀ ní ìyálóde. Orí tèmi máa bọ̀ fún bàbá wa. Bí ìwádìí ìgbésókè àgbo. Bàbá mi àgbà, bàbá olóyè àgbègbè. Òun máa kọ́ ọ́nù. Lọ́ọ́ máa pé ìyàgbọ́ òmàlè tó yìí.
bàtà òkè kéèké ibi lùwò ayé nígbà náà bàtà ìlú òkè kéèké ibi lùwò ayé. Àdúgbò Agúnmalè lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta Agúnmalè àgbè wá kò ní bọ̀dálẹ̀ àmì àṣẹ àdúgbò àgbàgbé ọjọ́ olóyè ìlú àgbàgbé ọjọ́ èmi yóò sí ọ̀yẹ́ tó ní àwọn ẹni tó máa ṣàdúrà fún mi. Ṣùgbọ́n bàbá lọ́mú sọ pé kò rí bẹ́ẹ̀ èmi ni wọ́n fi ṣàdúrà fún Sunday àwọn àdúgbò lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ní ikú bá láì sí. Àṣẹ. Ọlọ́run ó wù ẹ́. Àṣẹ. Ọ̀yẹ̀ àdúrà àwọn bàbá wa ni ó fi ṣe. Wọ́n máa gbé Sunday Adéyẹmọ yóò dáa fún ẹ. Àṣẹ. Yóò yẹ ọ́. Àṣẹ. Yóò rí Ọlọ́run. Àṣẹ. Iyẹ ní yẹyẹlé. Àṣẹ. Yóò ní ìrànlọ́bà lọ́rùn. Àṣẹ wà. Yóò ní ìrọ̀kókò lágbàdá. Àṣẹ o. Ní ìyàpọ̀ pẹ́pẹ́ yẹ. Àṣẹ. Ní kí yẹ Aláàjì ọba wa in his royal majesty ọba Àríwọ̀lá. Ó ti ń jẹ bẹ́ẹ̀ ni ó máa yẹ̀wọ́ ní. Àṣẹ wà. Lágbára lọ, nígbà ló bí sí ẹ. Àṣẹ. Ọlọ́run ní àtọmọ owó àtọmọ ẹsẹ̀. Nígbà tó ti kó nílẹ̀ yìí tó ti fi àdúrà lé àwọn ẹranko lọ. Tó ti wàdúrà lé wọn. Kò sí wàhálà kankan mọ́. Bàbá wa Àríwọ̀lá Aláàjì. Ó dé sínú ìrọ̀rùn ni. Ọlọ́run ní pa aláyà. Àṣẹ. Ọlọ́run ní dẹ̀ báyà. Àṣẹ. Ẹgbẹ́ máa lè gbé ní ọ̀wọ́ ọmọ ọdẹ́kùn òdì ìlú ẹ̀ ẹ jẹ́ àṣẹ kábíyèsí fún mi. Àdúgbò lọ́wọ́ rẹ̀. Bàbá kan máa di ẹtí ní jí bẹ́ẹ̀ láti tẹ́láńtà láàrin. Bẹ́ẹ̀ni. Àwọn tẹ́láńtà gbogbo èèyàn máa wá yá tí àdúrà náà ni wọ́n ń jẹ fún lẹ́gbẹ̀ẹ́ tó. Tó báyìí. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ó jù bẹ́ẹ̀ lọ. Àdúrà rẹ̀ ọgbà. Àṣẹ. Ó ṣe pẹ́. Àṣẹ. Ó ṣe jìnà. Àṣẹ wà. Àwọn ẹranko tí wọ́n bá kó àwọn òòrì tẹ ogún látàrí ọ̀gbìn wọlé. Ó lé papọ̀ wọ̀rọ̀ àfẹ́sí ìgbà. Àṣẹ wà. Ìgbèlẹ́yìn ẹni àdáróró. Àṣẹ wà. Àṣẹ. Kó máa rí bẹ́ẹ̀. Àṣẹ. Àṣẹ o. Àṣẹ. Àṣẹ. Ọlọ́run ní ìdáhùn aláyà. Bàbá wa Aláàjì bàbá Àríwọ̀lá níwọ̀n pé yín ní orúkọ mo ti fi ìlera mi kẹ́lẹ̀ o. Yọ yẹ yín o. Àṣẹ. Yọ da fún yín. Àṣẹ. Lọ́rọ̀ yín lọ́rùn. Àṣẹ. Yíyẹ ní yẹyẹlé. Bẹ́ẹ̀ni. Nírọ̀ ní ìrànlọ́bà lọ́rùn. Bẹ̀jẹ̀ ní ìrọ̀kókò lágbàdá. Máa ti ṣe é fún Sunday Igboho. Bẹ́ẹ̀ náà làá ṣe é fẹ́ ilé. Ó sì ti ń da fún yín Ọlọ́run yóò túbọ̀ máa dá. Àṣẹ. Lágbára Ọlọ́run gbogbo ìjẹ bá lọ gbogbo ìjẹ bá lọ arìnrìnàjò ní ọba Àríwọ̀lá bẹ́ẹ̀ bá lọ láyọ̀ ẹ sì máa bọ̀ láyọ̀ bẹ́ẹ̀ tí ń lọ láyọ̀ bẹ́ẹ̀ lè máa bọ̀ láyọ̀ báwo ní wọ́n yìí mọ̀ nípa yìí ní ìpàdé àrùn alágbèdá ló sọ agbẹ́nipa ni agbanipa ni agbẹ́nipa. ìrẹ́kù ẹnìkẹ́ni gbọ̀dẹ̀ lẹ́kù ṣé ọmọdé ogun dábẹ́lẹ́ wọ́n ní kọ́kọ́ tàbí àdúrà rẹ̀ ó gbà ní agbára olóògùn lẹ́gbẹ̀ẹ́ yọ ọ̀tẹ̀ pẹ́pẹ́pẹ́ o sì ní fọ́lódú òní rọ lẹ́sẹ̀ adébáni bú òní dé báyìí nǹkan ló tún àtẹ̀síwájú ní ìlú láíláí nítorí pé náà wẹ òwe ìdúpẹ́ tó jẹ ta eré dún ẹnìkejì lọ́dẹ̀ lẹ́kùn ẹni tí ó jẹ ta fírísì nìkò òní dábẹ́lẹ́ ọlọ́wọ́ ní òní lójú tì ọ́ gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Sunday Igboho ọlọ́wọ́ gẹ́gẹ́ mi yóò gbogbo. Àṣẹ o. Àṣẹ o. Àṣẹ wà. Àṣẹ. ẹ̀yin ọmọlé ọba òkè yín o ọlọ́wọ́ dò ó ti wá o ọmọ ẹ̀yin báàlẹ̀ tẹ wá báyà akéyé o ẹ̀yin agbófinró akéyé o ẹ̀mí jẹ́jẹ́ o ọlọ́wọ́ dò ó ti wá o. Àṣẹ. Láńkú bẹ́ẹ̀ ni tẹ̀lé ẹ̀mí ọlọ́wọ́ ní gbé pamọ́ Àṣẹ. ọ̀fẹ́
ọlọ́wọ́ ìjọ máa mọ̀ ọ́ ṣe. Àṣẹ o. Ọbẹ̀ ọba tàbí ọba kò ní mọ ẹ́. Àṣẹ. Ohun sì ní kiri sí ayé. Àṣẹ. Ọlọ́wọ́ òdò ó ti wá tàwọn ọmọdé yẹn tó ń kó láyé rẹ̀. Ìlú gẹ́gẹ́ wa kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Mo fẹ́ dàdúrà fún bàbá mi tó lọ ìwé kọ́rọ̀ lọ́kọ̀ dé. Bàbá wa tí gẹ̀gẹ́ àná Ọlọ́run àforíjì. Ibi tí wájú ọkọ̀ dúdà Ọlọ́run lé fún ẹ. Àdúrà ni òun ẹ. Èmi ò ní gbàdúrà. Èmi ò ní gbàdúrà. Èmi ò ní sọ́mà lọ́ta. Ọlọ́wọ́ gbé ọkùnrin ọ̀tá. Àṣẹ o. Wà ní fọ́lú. Àṣẹ. Ní rọlẹ́sẹ̀. Àṣẹ wà. Ní gbéléwù rẹ̀. Àṣẹ wà. Àtàwọn ẹ̀mẹ̀wà rẹ̀ máa rí ọdẹ máa lọ. Àṣẹ. Ìkó ìfọ́wù. Oníjìnlẹ̀ o. Oníjìnlẹ̀ àánú. Ní agbára Ọlọ́run gbogbo àdúrà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ti fún ní gbogbo olùgbègbè. Ní àtòkùnrin àtọkùnrin láti àdúrà àwọn àgbàdúrà ní kéjọ. Oníjìnlẹ̀ o. Oníjìnlẹ̀ o. Gbogbo tẹ́lẹ̀ ti dáná ọ̀gẹ̀rẹ̀ Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o. Bàbá wa Arúwọlá kábíyèsí bàbá torí ìgbà tí bàbá wa yẹn dé atọ́jú tó lé orúkọ tí àwọn ọmọ gẹ̀gẹ́ ń pè gbogbo bí tí náà ti wà ọ̀fọ̀ ọmọ yẹ́gáyẹ́gá ni ọlọ́mọ máa kọ yín. Kábíyèsí. Ẹ ní ìtòlú náà tó ní ìtòlú náà tó àti gbogbo àwọn tí ọjọ́ bàbá kábíyèsí àti gbogbo àwọn olóyè rẹ̀. Àìní ìmọ̀ ọjọ́ Ọlọ́run ní kọ̀dí ẹ̀dá yìí. Àìní ìmọ̀ ọjọ́ Ọlọ́run ní kọ̀dí ẹ̀dá yìí. Gbogbo ẹni tó bá gbé òun ní máa tó òun ní òun ní Ọlọ́run tilẹ̀kùn wọn. Àṣẹ. Ọlọ́run á tilẹ̀kùn wọn tó lọ́wọ́. Agbára àwọn tó wulẹ̀. Agbára òkúmarì. Agbára ìrẹsì. Àṣẹ. Olóògùn bẹ́ẹ̀ tó bá ti bọ̀ wọ̀ láti sẹ́ńdẹ̀ gbowó àti kábíyèsí. Ìwíṣẹ́. Ọlọ́run tilẹ̀kùn wọn. Àṣẹ. Àṣẹ. Ọlọ́wọ́ gbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ọlọ́wọ́ ẹ̀yẹ olórí. Ọlọ́wọ́ ló ti yọ. Àṣẹ wà. Nítorí pé ẹ̀yin ló kọ́ lérò náà lé. Tí ẹ bá wọlé gẹ́gẹ́ ọ̀rá bá obìnrin bí èèyàn tó ní ní oko. Ọlọ́wọ́ nígbà yìí ní ọwọ́ kábíyèsí oko. Ẹ̀yin náà ní mílíọ̀nù rẹ̀ ta o. Àṣẹ. Ẹni ó ti bí kò ní pa gẹ́gẹ́ bí àdúrà tó ń ṣe fún. Ẹni tí ò tí bí ọmọ ọkùnrin obìnrin Ọlọ́wọ́ ní kó ní òbí. Àṣẹ wà. Òní jẹun bàbá wa láti o. Àṣẹ. Gbogbo wọn máa tó tá máa yọ̀ báyìí lágbára Ọlọ́run lágbára àwọn tó láyé tó lọ rọ. Bẹ́ẹ̀ ni òbí o. Ìgbésẹ̀ náà aláwọ̀ ẹ̀ tún wà ẹ̀rọ bá ti tàbí láti fi kún ló máa jẹ fáìnì èmi ní ìwà kó ẹ̀ lọ́kọ̀ àwọn olórí náà máa kọ́ láti máa lọ. láì bẹ́ẹ̀ lè kí bàbá wa kí àwọn náà máa fi ohun àṣẹ sí torí pé ẹ̀mí agbègbè ìpínlẹ̀ kan ti ní ọ̀rọ̀ ọ̀pẹ́ ọdún ṣùgbọ́n lẹ́yìn ilé ìlẹ̀ òní fọkàn láyé ẹ̀dá ẹ̀ṣin òní. adúgbò fún Ọlọ́run ẹgbẹ́ ká dúpẹ́ dáadáa o. Alhamdulillah. Ìgbà gbogbo wa dúpẹ́ àtòlélé àti àlejò. Pápá jùlọ ìfẹ́ lójú. Àpapọ̀ ọmọ Yorùbá. Ọmọ Yorùbá lápá jùlọ ní ìgbẹ̀dẹ̀ ọba ní dúpẹ́ ẹkú àṣeyọrí ẹlọ́wọ́ ògbó tì ní àbúrò náà ní Ṣọlá ẹ̀tọ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo lágbègbè ìpínlẹ̀ gbogbo èyí tí Sunday Igboho bí gbogbo kalẹ̀ fún wa nínú ìgbẹ̀dẹ̀ àti pàápàá jùlọ ọgbà padà fún ìpàgọ́ ọ̀nà àti adúpẹ́ lọ́wọ́ ẹkú àbúrò tì ẹkú ìfọ̀mọ́ ilẹ̀ ṣe adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọ̀gá ọlọ́pàá pàápàá jùlọ ní Ìbàràpá north gbogbo ẹ̀yà gbófinró pátá dúpẹ́ lọ́wọ́ ẹ̀fọ́ àdótì ẹ̀wò láti bí ìdè ẹ̀fà tí àtijọ́ ọ̀rùn ìṣọ́fẹ́ táwọn ìṣọ́sí òṣèlú pé akọ ìpè àṣìyọ àbò inú ẹ̀ ẹlọ́wọ́ olóògùn àríwó tí yóò máa dó ti wá kò fi tẹ̀ sílẹ̀ gbọ́ tẹ́lẹ̀ lẹ́nu òun gbogbo ìlú aláàbògbé olóògùn àríwó máa gbọ́ tẹ́lẹ̀ ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ gbọ̀ngàn tí ẹ wá láti ọ̀nà tó dì nítorí ètò kékeré yìí mo fi láti orí ìpàdé ọlá mo fi kí gbogbo ẹ̀yin tí ẹ wá láti Ìbàdàn láti Ògbó Adóògbóta Ifọ̀
nítorí pé a fẹ́ gbàlejò a ṣẹ̀ṣẹ̀ máa gbàlejò gẹ́gẹ́ ṣùgbọ́n ilé ìta àgbà yìí ẹ̀rí pé àgbà yìí á lọ ní. mo sì rí pé ilé ìyẹn wá ní gẹ́gẹ́ kódà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ tí ẹ bá wò láti bí ẹ̀fà náà pàápàá jùlọ láti kẹta sí àkókò yìí mo rìn láàárọ̀ ní ọwọ́ ọ̀sán ìlú òṣèré ẹ̀yin ẹ̀wù gbogbo gẹ̀rẹ́ ni wọ́n jókòó lọ Ìgbòho wẹ̀yẹ wò lámọ̀ ogun wẹ̀yẹ wò Ìgbòho ọ̀sà. Ó yàtọ̀ àbí ọ̀yàtọ̀ àbí ọ̀yàtọ̀ ọba yín dúpẹ́ o ọmọ Sunday Ìgbòho pẹ̀lú ìṣiṣẹ́ òkú ẹnu ọmọ sí òkú ọ̀rọ̀ mi ò ní pọ̀ lénìí èní ìṣẹ́jú ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ wájú èní ìka kan ríra wá ní ká sì fọpẹ́ f'Olódùmarè èyí tí inú mi dùn sí dùdù pé afọ́jú àti arọ wọ́n padà pàdé léèdè ẹbí afọ́pẹ́ f'Olódùmarè orí fóònù láti sọ̀rọ̀ mo wà Mẹ́kà a sọ̀rọ̀ mo tún lè àtúnṣọ̀rọ̀ kí n tó lọ bẹ́ẹ̀ la sọ̀rọ̀ lọ́wọ́ odò ti wà adúpẹ́ f'Olódùmarè ẹ̀rí pé mo sọ pé ọ̀rọ̀ mi ò ní pọ̀ lẹ́nu màá sọ sókè mi torí pé ìwé tó yẹ kí n sọ sí àmàmì ìlú ti sọ ó ti ìdíwò mi wò ní kò yé mi ṣùgbọ́n kò lè tọ́ nínú gbá oṣù ní àwọn ìdílé ìfúnpá. kábíyèsí ẹ o ẹ gbà mí. àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ nípa ààbò ìlú pàápàá jùlọ ní gẹ́gẹ́ àwọn àdúgbò afọ́pẹ́ f'Olódùmarè. a sì dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ẹ́dínlá Olúwaṣèyí ọmọ Mákindé aṣojú ló ń dọ̀gbọ̀n tó pọ̀ o àwọn èèyàn ńláńláńláńlá ẹ̀gbẹ̀ láti ń gbé wọn àwọn alábíṣèyí Mákindé àwọn alábí ẹ̀rí nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ó wá ó láàánú wa ó rí bó ṣe rí ó káwọ́ lórí ṣùgbọ́n nígbẹ̀yìn ló tún padà wá ó sì ní àwọn ọyọ ẹkún àwọn èèyàn tí ọ̀pọ̀ ọjà bá ṣe ó rẹ̀ wọ́n lẹ́kún fún wọn lówó lẹ́lẹ́kejì àwọn tó rọ̀ kàdá wọn jóná ibiṣẹ́ lówó ẹni pé irú Mákindé ṣọ̀wọ́n ó ṣọ̀wọ́n ọbalábí ọlọ́wọ́n máa dúró tí yóò sì máa tẹ̀síwájú èyí tó kù tí yóò rí òbí tó wà nípò ní ṣíṣe rẹ̀ gbogbo orí tó kù tí yóò bá tó gbórí kan tí ọlọ́wọ́n ṣàmọ̀nà tí mo bá ní ti máa sọ̀rọ̀ lọ ilé ọ̀fẹ́ ìṣú ní ṣùgbọ́n yóò ní ìṣú bọ̀tí lẹ́nu ayọ̀ mi kún èmi lórí ló kó tẹ̀ bá fa o èmi ní orí ló kó tẹ̀ bá fa kábíyèsí o kábíyèsí àti àárọ̀ àná kò sẹ́ni tó dé o nínú àfihàn títí ìta tó fi kúrò sí aago mẹ́sàn-án àná nítorí pé a fẹ́ gbàlejò a sì wá fọpẹ́ f'Olódùmarè pé àlejò náà dé nírọ̀rùn ẹ̀rí pé ó tọ́pẹ́ ọlọ́wọ́n tó ti wá o gbogbo ẹ̀yin tí Sunday kó jẹ ẹ ní kòkò lọ kó àṣẹ o ẹ máa lọ rí ẹ sì máa bọ̀ rí àṣẹ wà torí onílórí dúró làgbọ́n mú mi láì sí ẹ̀yìn kò sí gbogbo ọ̀rọ̀ mi ò tí yé ayọ̀lẹ̀dẹ̀ ọ̀dọ̀ ẹ̀mẹ́lú tó dé abẹ́ tí ìrìn sí àwọn abiyamọ tó tọ́ ni ọmọ tó ti rò ní ṣiṣẹ́ àṣẹ rò ní ṣiṣẹ́ má tó tó mi lè wá bí oyè rẹ ọ̀nà pọ̀ báyìí wọn múra mọ́kà lọ́wọ́ gbà ní sọ fún oyè ní ọmọ rí kò ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ mo dúpẹ́ mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olóyè pátápátá ẹ kú àdó tí a sí gàgà
ọlọ́wọ́ ló ti yí o ìtẹ́ àwọn bàbá yẹn kò ní gbé lọ́mọ yín ẹ pè láṣẹ ẹ ní ṣiṣẹ́ ìgbẹ̀mí ní kábàámọ̀ lórí yín ẹni alákọ̀ọ́yà ìlàsùnara gbogbo yín pátápátá mo kí o látòkè délẹ̀ mo kí yín mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe àdúrà fún wa ọlọ́wọ́ gbàdúrà tẹ̀yìn náà bó tilẹ̀ jẹ́ pé ìlú lẹ ṣàdúrà fún afún asígbẹ̀gbẹ̀ àti ìlú àti gbogbo ṣàdúrà fún wa ìlú wọn ṣàdúrà fún ilé ìlú pé ẹ̀mí ṣíṣe ẹ̀mí ṣíṣe ìgbésẹ̀ yóò sí ìbáráyé ní òdúpẹ́ lọ́wọ́ inú rẹ̀ ṣe gan àmọ́ ìbá ní gbàgbé tí mi ò sì lè gbàgbé tí mo mọ̀ pé mi ní gbàgbé láéláé ni pé mo gbọ́dọ̀ kí àwọn bàbá tó bí mi lọ́mọ àwọn bàbá kábíyèsí ọmọ ẹlẹ́ni ọmọ ìdí fún orókè òṣèlú ọmọ arúgbó tí ń bínú kankan arúgbó wá ní ìlú ojú gbogbo tí ń dára gangan kábíyèsí o. bẹ́ẹ̀ rí èmi ọdún ayọ̀ ni kìí ṣe lọ́tẹ̀ bínú kankan ọjọ́ tẹ́ máa dára gbága rè ní ṣé oúnjẹ wọn bá mi ló ti ní pé díẹ̀ ní ọ̀fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí kó tó di pé àlejò wọn sọ̀rọ̀ àwọn wà á wúrí fún lẹ́yìn àti wá sọ̀rọ̀ fún láti wúrí àwọn ọmọ tábí ṣàdúrà yìí kódà àti ìṣàdúrà náà àdúrà kan ti ń gbà ṣùgbọ́n bí mo fẹ́ kọjá sí òun kì í pé agbádá owó bàbá dáhùn àwọn pàdùkọ́ lọ́wọ́ ẹlú la ní èmi yìí àwọn ọmọ òun ló lè bá mi ṣiṣẹ́ rẹ̀ ló lè bá mi dúpẹ́ fún olóògbé ló bá mi dúpẹ́ fún kò ní ṣìlò ìgbésẹ̀ rẹ̀ nípa ayé kò ní ọ̀rọ̀ lórí ààbò òlú tí mo sọ lẹ́ẹ̀kan àwọn tó fi sílẹ̀ fún mi nílùú gàgà tí mo dé bá wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáadáa èèyàn yìí ní lẹ́ni ṣe rí tí wọ́n bá ṣe dáadáa gbogbo àwọn bàbá tó pépé wọ́n mọ̀ ní èdè ṣàbòsí wọ́n máa ṣe sọ́ọ̀fà náà ṣùgbọ́n wọ́n ṣe dáadáa wọ́n ṣe tìlú wọ́n dúró tìlú wọn ọ̀rọ̀ lúmú lẹ́yìn àwọn gan-an wọ́n máa bá mi ṣàdúrà fún wọn lẹ́ẹ̀kọ́ wọ́n máa ṣẹ̀ṣẹ̀ gbé wọ́n ọ̀tí ẹ̀ ní ṣẹ̀ṣẹ̀ gbé gbogbo àwọn tó ń kó lẹ̀ káàkiri pátápátá wọ́n ní ṣiṣẹ́ o adé sì dá wọn lẹ́yìn òkú fàájẹ ayé ò ní dá wọn lẹ́yìn wípé ọ̀rọ̀ aláàbò mo fẹ́ sọ wọ́n máa bá mi gbà wọ́n níyànjú wọ́n múra wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọwọ́ nǹkan mo ṣe ra sọ nílùú èèyàn ọ̀yọ́ kò ti yé wa. bẹ́ẹ̀ni. èyí mo kọ́kọ́ fẹ́ sọ bẹ́ẹ̀ èyí ẹlẹ́ẹ̀kejì ni pé ìmọ́lẹ̀ ti dé. òkùnkùn parada. ìmọ́lẹ̀ náà dà. ìmọ́lẹ̀ rẹ̀. ó tán àbí ọ̀tán. ó tàn. fídí orí agbóhùn. ìmọ́lẹ̀ ló dé wọ̀ wọ̀. àṣẹ. ìmọ́lẹ̀ ló wọ̀ wọ̀. Èsì wọn náà dùn. Ìmọ́lẹ̀ ìlú àkómọ̀lì. Ó wá di lẹ́nìí, ó wá di mọ́lẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá. pátápátá. Káàkiri àgbáyé. Láti ìdílé. Tó ní ṣíṣe. Ìmọ́lẹ̀ náà tó wá ń tàn báyìí kò ní wọ̀kù láéláé. Àwọn èèyàn tí wọ́n ní mú kánjú pé mo fẹ́ wúre nǹkan tí ẹni fi wúre náà ni mo ti ń sọ yìí. Kí ni mi ṣe dùn tó mo ti ń sọ ẹgbẹ́ mi ní ẹ̀yẹ èèyàn ní ohun. Ẹ ṣé bàbá ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì. Òun ni pé
ẹ̀rí ọlọ́run ló tó sáàdì àsáàdì ọlọ́run tó sì gbàdúrà wa. Lẹ́yìn ìgbà tá a ti jagun náà tán àtúrò wọn lè mọ láyé. Àṣẹ o. Gbogbo ló sì fi iṣẹ́ òní lórí mọ́. Àṣẹ. Ṣùgbọ́n gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tá a rí ọlọ́run bá wa pápá àti ní irú ẹ̀mọ́ láyé. Àmín. Tí wọ́n yàtọ̀ ń gbẹ̀gbọ̀n lọ́nà ọ̀gbọ́n mo ń kó lórí social media látara mo gbé mo ń wo bẹ́ẹ̀ ṣe ń rìn lọ́gbẹ́ tó kó lórí ewu à bí àwọn sọ́kò tó gbé ewu à wọ́n náà wá ní pé ó yàtọ̀. Mo sọ lẹ́ẹ̀kan ọmọ ní gbogbo ẹ̀yìn rẹ̀ pé lọ́mọ ogun yóò lọ́mọ ogun ẹ̀yìn rẹ̀ wò. Adúgbò fọlọ́wọ́ wọ́n fẹ́ fi àpò ìdúró báyìí náà kí abà àlejò wa láyé ó sọ̀rọ̀ tí ó kú fún wa ó tó di pé bí wọ́n máa lọ sí ìgboro nítorí torí wọn lórí ìlú àwọn ìlú sì ń wá ẹ nígbà ká ní o wọ́n ní bàbá tó bá yẹ kó wọ́n lọ sí àwọn ọmọ ṣàdúrà fún ọ ọba ti gbọ́ sí títì àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣàdúrà fún ọ ètò ìdíje lọ́sẹ̀ ó lè fi tọ́sí ẹ láyé nítorí náà mo fẹ́ gbà láyé díẹ̀ tó sọ̀rọ̀. Ẹ ṣe kábíyèsí àṣìwọ́gbọ̀n. Ìwé ìyẹn ká gba akọni ilẹ̀ Oòduà aṣojú gbogbo ilẹ̀ Yorùbá ilẹ̀ káàrọ̀ àjọ̀fẹ́ gọ́ọ̀mẹ̀ntì yóò kọ́mọ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì sí mẹ́ta sí mẹ́rin aláàbọ̀ ọkùnrin sọ̀rọ̀. Ó yá kí orúkọ mẹ́ta lẹ́ẹ̀kan sí ibi ìgbòho. Ìgbò ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ gbọ̀ngàn ìlú Àkó. Abẹ́lẹ́ ọmọ lé. Mo kí Ọlọ́run ọba tó ní ayé tó ní ọba tó ní ohun gbogbo tó lè so ohun gbogbo ọba tó mọ àtiwáyé wa òun ló mà ti lọ ọba tó mọ ohun tó rò tó ní àmì wá sí ayé kábíyèsí rẹ lónìí lẹ́yìn náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú Ògùn pátápátá ìlú àfọwọ́n ọlọ́wọ̀n nípa mi jẹ́. Àṣẹ o. Ìlú yóò ní dààmú. Àṣẹ o. Ohun ní ọmọ ìlú wa. Àṣẹ. Ó ti ń wọlé yóò wá sí ìṣẹ̀lẹ̀ wọlé látọ̀rí ọba. Àṣẹ. Aboyún ìlú làbúrẹ́rẹ́. Àṣẹ. Àgbà ti ọwọ́ àlàbùsùn. Àṣẹ wà. Ìbànújẹ́ ò ní wọnú ìlú. Àṣẹ àṣẹ àṣẹ. Àní ogun Fúlàní mi. Àṣẹ o. Ó ti dóòdù. Àṣẹ. Lẹ́yìn náà, mo wá mo kí gbogbo parapata wàhálà ìdààmú ní ṣẹlẹ̀ lórí. Àṣẹ o. Mo wá kí bàbá wa Aláàfin Ọ̀yọ́ kí bàbá yìí ní bá ṣe kí mo wá kí bàbá mi Francis Olúbọ ti ìlú ìpínlẹ̀ Èkó. Mo fi kí bàbá mi Kábíyèsí Àsíkàkà ti ìlú mo wá fi orí bẹ́ẹ̀ mo fi kábíyèsí wa Ọọ̀ni of Ifẹ̀. Ọ̀gá mi. Olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá àti ìhùn àti ẹ̀ ó sì rí mi ẹ̀mí kọ́ mo sọ bẹ́ẹ̀ o ìjọba ló sì bẹ́ẹ̀ ó sì rí mi mo fi bàbá wa Ọọ̀ni àwùjọ gbogbo ọba tí ó ṣe ní ilẹ̀ Yorùbá pátápátá Ọlọ́run ní kékeré Yorùbá bàjẹ́. Àṣẹ. Ó kí àǹfà wa Ọlọ́run ní kẹ́mi ogun ẹ̀yìn parí ẹ̀yìn dàmú ọmọ nífẹ̀ẹ́. Ó kí bàbá wa tí wọ́n ṣàdúrà pásítọ̀ ẹ̀yìn bàjẹ́ ṣọ́ọ̀ṣì ní ọ̀rùn ní gbóná. Àṣẹ. Kírísítẹ̀n lèmi náà bíbélì ní ti bá gbọ́ pé ẹ jẹ́ ká lọ sí ilé Olúwa. Inú mi á dùn. À ń dùn. Ara mi á yá gágá. Wọ́n fi mi ní ọjọ́ ìsinmi wá ń jẹ́ Sunday
ọlọ́pàá tó ní ìṣẹ̀lẹ̀ bàbá mi oníṣègùn àgbẹ̀ mi èdè ìdúró òun sì ní kí máa gbogbo eléwọ̀n gbogbo pápátá bàbá sàǹsì ṣùgbọ́n mo tiẹ̀ tó bí ọkùnrin kan bàbá mi náà ni òun wá lọ ṣọ́ọ̀ṣì ó bí èmi sí ṣọ́ọ̀ṣì bàbá mi tó bí mi òun ṣègùn mi ó sì máa ń lọ ṣọ́ọ̀ṣì ó wá bí mi síbi ilé ìsìnkú èmi máa ń so òògùn tí mo bẹ̀ mọ́ ń pa ẹ̀ dáadáa. Ó ṣá. Ọmọ ọkọ̀ mu ìsẹ́bẹ̀rẹ̀ ọwọ́ wà ní ìlú ọ̀tí òfin dé yìí ọmọ nípa ní ọba jẹ́ ọkọ̀ bàbá wa tí wọ́n fi àdúrà ìṣẹ̀ṣẹ̀ ṣàdúrà lẹ́ẹ̀kan bàbá ẹ̀ ní. ọmọdé yẹn lọ máa kọ́ṣẹ́ rẹ̀ lọ iṣẹ́ rẹ̀ máa jẹ́ wà lọ́rùn ìlú kọ́ṣẹ́ rẹ̀ lọ. Wọ́n kí ọ̀gá ọlọ́pàá tó wà níbí báyìí mo fi kọmíṣánná pólísì nílẹ̀ Ọ̀yọ́ mo fi kí Felix ọ̀rẹ́ mi ní tipẹ́tipẹ́ kì í sì ní kì í sànà èmi àti ẹ ti wà bí láti ayé Ládọjà àjọǹtẹ̀lẹ̀ Ládọjà láti 2004. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́ ní kì í sí gbèsè Felix yẹ èyàn dáadáa bẹ ní kì í ṣe èyàn dáadáa kì í ṣẹni tí wọ́n gbowó títí kì í sọlọ́pàá tí wọ́n ṣe ẹ̀kọ́ wa ní ẹ bá mú kéèsì ọ̀rọ̀ Felix wá sí ọ̀sán àṣàlá fi gbọ́n. Ní 2012 ilé mi tí àwọn èèyàn fi yẹn lọ sún náà yẹn ìgbà tó ń sun lé yẹn ná àwọn ọ̀gá rò kó dùn mí pẹ̀lú àdùn torí pé bàbá mi ọ̀rẹ́ lé ìyá mi ọ̀rẹ́ lé bàbá mi ọ̀rẹ́ akẹ́kẹ́ rálì èmi wá kọ́lé tí ì ṣe kan kì í ṣe méjì ilé tí mo ní lóṣogbo tó tó ẹ tẹ́ bọ̀dé mo sílé kan ní 2009 ní Òṣogbo olókè odò ṣùgbọ́n wọ́n máa kọ́ ní mẹ́ mo ní má dẹ̀ ìdílé sọ́ọ̀lì kan ẹ̀ sọ́ọ̀lì márùn-ún. lórí àwọn ọkọ tiwa lórí àwọn ọkọ tiwa ẹ máa ń tọ́jú òpó ẹ̀ nítorí owó ọkọ tiwa. wọ́n á dólé kan náà torí pé sẹ́ríkì tí ìsọmọ gẹ̀gẹ̀ tí ìsọmọ Yorùbá Fúlàní wọ́n ń pa ìran mi bàbá bàbá ìlànà ní bẹ̀rù ojú ẹ̀ ọkọ̀ ẹ̀gbọ́n mi mo wá bínú sí ọ Buhari wá ní ẹ lọ tó lé náà ẹ̀pá mi yẹ ọ̀dọ̀ mi náà inú mi ohun tó dùn mẹ́mi ni pé sẹ́ríkì ti kó mi kò sí ní wọ̀lú ìmọ̀láyà. Nǹkan tó fi filẹ̀ ńlá sẹ́ríkì yẹn kò ní tán inú mi kò gẹ́ sọ pé tó bá gbọ́ Sunday kò tún ẹ̀ mú ilé yẹn lè tán tọrọ náà ló ní ó lè tán ogun ká máa tán èmi ká tán ṣùgbọ́n ọkọ̀ yìí wọ̀ ní tán. Ṣé ọ̀tí wá ju pé wọ́n lórí lọ? Bí tí wọ́n lọ ní pé ẹnjìnà ṣe Mákindé ọ̀sẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ìyẹn dáadáa ni Ọlọ́run nínú mi tí n bá fi ń parọ́ tàbí mo fi ṣe nǹkan kan ó kù mí ọpọlọ tó níbi. Ìgbà tí mo ṣe é bíi 2012 ẹ lọ wo fídíò yẹn ẹnjìnà ṣe Mákindé wà bẹ́ẹ̀. Bàbá mi ò ní ìpínlẹ̀ lọ sí àdúrà kúrò bá wọn kẹ́ bàbá dáadáa. Bàbá mi dáadáa bàbá yẹn. Ní tí bàbá mi jẹ́ bàbá mi ni pé bàbá tó bí mi gangan ọlọ́ọ̀bà fọ̀rọ̀ kẹ́. Wọ́n wá ní Sunday mo ní orí tẹ̀yẹ̀ máa ń gbé lù ú bà tàbí òun gbé lu Èkó. Ọgbọ́dọ̀ ní bàbá Èkó. Wọ́n ní kí ló ní bàbá mi ó ní torí pé ọba ní bàbá Èkó pé sọmọ Èkó ọmọ Èkó ni ọ tí wọn náà bá ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tó ń gbé kémi bàbá rẹ̀ ó tó lẹ́kọ̀ọ́ nǹkan ti bàjẹ́ ọgbọ́dọ̀ ní bàbá Èkó lọ́wọ́ ni bàbá mi Èkó ẹ wá gbìyà mi bàbá mi Ìbàdàn ni bàbá mi ìdíbí ìbàdà bàbá dáadáa dẹ̀ kọ́lọ́ máa fọ̀rọ̀ kẹ́ bàbá yẹn mi ò fún lówó tí wàá fi parọ́ òkùnrin ọkọ̀rọ̀ òun máa ń fẹ́ mi lówó bàbá máa ń fún mi lówó fún bàbá lówó fún ìkàkà tó lẹ́bi mi bàbá máa ń fún mi lówó mo gba owó kan nígbà kan lọ́wọ́ àwọn olóṣèlú kan owó yẹn pọ̀ kọjá bẹ́ẹ̀ mo wá gbé lọ bá bàbá tó bàbá ló ṣàdúrà fún mi pé bàbá èyí náà mú bẹ bàbá ní irọ́ Abbas yẹn ní sàkà amákùnrin náà owó ẹ̀ka tí wọ́n mú fún wa wáyé lọ bàbá tó mú ẹgbẹ́ òkú ó tó fi kún owó tó lọ bí wà bàbá àdìgẹ́ owó àdúrà lè lọ fi kọ́lé owó yẹn mo fi kọ́ ilé tí wọ́n dún náà yẹn nígbà tí wọ́n ń ṣàdúrà lé yẹn ẹnjìnìá sí Mákindé wà mẹ́ gọ́ọ̀nà wà mẹ́ ọ wá ń ṣàdéhùn fún mi pé níjókòó yìí àdúgbò wa yẹn kò sí nọ́mbẹ̀ gómìnà wa sọ pé òun máa gbé transformer 400 kVA fún mi pé torí ti Sunday Igboho máa fún yín ní 400 kVA transformer máa dẹ̀ rí òpó náà láti títì bí tíná wà lẹ́nu ilé ìfúnlọ́lẹ̀ ẹ̀rù sì ní Mákindé èmi rò pé ń ṣàwádà ni n bò wá di jọ́gbọ́n náà ẹ mọ ní kò tí ì di gọ́ọ̀mù mọ́ ní ẹ kábíyèsí kí ni tàṣà ẹ ní àwọn aráàlú wọn ti bìí ó ní àṣeyẹ ń wọ́n wà
tí gbé kíní yẹn lọ ní ọtún bá ṣẹ̀yẹ bá pè mí pé tí mo wà ní àdúgbò yẹn mo ní mo wá bẹ́ẹ̀ mo pe kàn fún àdé lẹ́sẹ̀kẹsẹ̀ mo bá ní ọ̀fà ó kú wáyà rẹ̀ mo kẹ́jú pọ̀ ìfarabalẹ̀ àwọn nẹ́pà bẹ́ẹ̀ dé bàbá nígbà kábíyèsí nígbà tí ibi sọ̀rọ̀ ọmọ kẹ́tọ̀ mi pé wọ́n ti ń rí òpó nẹ́pà láti sókà wọ́n á ní bóyá ti di ọ̀tọ̀ bóyá yẹn lọ sí ọ̀nà inú ìwé ni ó ní rọ̀ ó ní àwọn yẹn sọ fún wọn ní káwọn ọmọ rí òpó náà lọ sí kò tí ì di gómìnà rárá so ẹni àṣẹ Mákindé ó ṣẹ̀ṣẹ̀ mọ ṣe wọlé bẹ́ẹ̀ kọ́lọ́ ní kẹ́mi rẹ̀ òkú ọlọ́mọdé ọ̀parẹ́ ó sọ̀rọ̀ fẹ́mi ntọ́lọ́ ó ṣe dáadáa ó fi akọ́mọ ẹ̀kọ́ mi lé ó lè fún mi lówó nígbà náà ó ní bàbá mi di ìbéèrè owó tó pọ̀ ní o bàbá ní ta ní ọ̀pọ̀pọ̀ gbé o kúrò àwọn tó tún sílẹ̀ yẹn àwọn sẹ́nitọ̀ wà bẹ́ẹ̀ sẹ́nitọ̀ tó sórí ọ̀gbọ̀n mi lùkọ́ àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ kan ẹ̀yìn náà ṣe Mákindé òun gómìnà kò sẹ́nitọ̀ kò sí sẹ́nitọ̀ kò sí ẹ̀ka òun ló gbé owó tó pọ̀ jùlọ fún mi bẹ́ẹ̀ ó ní ilé òun wo ilé òun ó gbé owó báyìí bẹ́ẹ̀ ó lè fi ilẹ̀ lọ́kẹ̀jì náà ló yẹn lé ọkẹ́ pè mí pé àkáńtà ọmọ mi dà mo fi ọlọ́pàá lórí ẹ̀mí mi nígbà tí mi sọ̀rọ̀ kábíyèsí aláfi ìdún ni ẹ̀kú bá mi owó yẹn owó bẹ̀ wọ́n àkáńtì mi wọ́n á wò pé ọkùnrin yìí kò ṣe gómìnà àwọn gómìnà tí mò ń ṣiṣẹ́ fún ká yóò ṣe wàhálà kan lówó tó délé ọlọ́run ní ìjọba jẹ àṣẹ àmín ọlọ́run ní ìjọba jẹ ọlọ́run àbúkọ́ náà pé wọ́n ṣe àṣeyọrí dípò yẹn ẹ̀yìn àti Mákindé ó sì kárẹ̀ láǹsọ̀ yìí sí kárí gómìnà bíi ní ló ti ṣe bí Sunday kò tẹ́lẹ̀ fi jáwọ́ ọmọ ẹgbẹ́ náà rán àdéhùn ó wá wá bí fún rẹ̀ ó gbé bọ́lá kì í sójà wá ó tún wo àwọn power line bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi nǹkan mọ̀ pé àtọwọ́ gómìnà ló ti wá ọlọ́run ní kó bàjẹ́ fún ọmọdé ni wọ́n tó dùn tó wà kábíyèsí ohun tí mo wá bá yín fún mo ti bá bàbá àgbẹ̀ olùkọ́ sọ mo wá fẹ́ kí gbogbo ẹ̀yin bàbá mi ò kú náà inú ìlú púpọ̀ lé ní ká ọ ṣe rí pé torí gàngàn náà fi àtàkì Sunday kó ẹ̀rọ ni bébí ọba wá bẹ́ẹ̀ ọ̀hún dẹ̀kùn náà ní mi tẹ́lẹ̀ mo lè fa wàhálà mi kọ́ra ẹ̀mí rèé òun náà mo pè nígbà tí mo gbọ́ pé ìjà ṣẹlẹ̀ wọ́n ní alága àwọn ọlọ́wà ìjọba ìbá ìṣẹ̀lẹ̀ ó lóun wà mí kọ́ni ó lóun tẹ̀lé lẹ́yìn mo ní kí ló dé ọlọ́run pọ̀ lọ́dọ̀ mi gan nítorí kan ṣẹlẹ̀ nínú ọ̀hún fún wọn wọn wá gbọdọ̀ nírú mi kí Fúlàní kan ọmọ dúkọ kó wọn pa àyẹ̀ kọ́ mọ kéèyàn kọ́ mọ́jà wọn lówó òun wọn lẹ́nu kan náà ń pè mí mo ní mo rò pé ń parọ́ ní òun nígbà tí mi sọ̀rọ̀ ọkọ̀ ìyàwó lé lọ́ba dé mo ní kí ló fẹ́ kí n ṣe ó ní kí n múra ká mọ́ lọ́bẹ̀ dé mo ní wọlé ọlọ àwọn òun ẹ̀fọ́ lòun ní ìrònú ẹ̀lọ́wọ́ ṣáájú mi èmi àti ẹ̀ ń ṣe àti bàtà fún ọtí padà wọn látàrí ìrònú àṣìṣe ọlọ́bọ̀rọ̀ kẹwàá àṣìṣe ojú wo àwọn ọba wọn òjò kọkàrà wọn aláwọ̀ ẹ̀kọ́ àwọn òṣèlú àwọn àríkì àwọn wà ní adébíkà pé àwọn wà lójú títì wọ́n gbẹ padà àwọn ètò ìdásẹ́ sójú omi àwọn ọkùnrin láti ṣe wípé láti ṣe kó olùdó ẹ̀rẹ̀ tàbí kọ́ nígbà lábàá wọ́n gbà ní àwọ̀ ẹ̀sìn mọ́ra àwọ̀ ẹ̀sìn mọ́ra àti ọjọ́ kẹ̀lẹ́ wa kókó sóhùn wa káwọn àti ìsìnkú ní gbogbo sẹ́yìn ìlú àwọn àmàlà ní aládé bá pẹ̀lú pé ọ̀gá tó ní ìbò wọlé ọ̀rá ni wa ọkọ̀ sọ̀rọ̀ àti ìdìbò láti ṣe mo ní kí ló dé ọlọ́pàá abẹ́ o alákàrẹ́ pẹ̀lú aláyé ó ti tẹ̀sí kẹ́rin ọdún wọn kó wọlé ilé ọ̀sùn ọbẹ̀ tó pé tí o lè gbé àti sọ́wọ́n láti kú mo ní mo dé tán. Èmi bá wọlé ní wọ́n ti gba gbogbo kọ́kọ́rọ́ búrọ́kì ráìsì àtàkọ́ bá wọlé ní. Bí mo ṣe wọlé ní báyìí mo ní bọ́dá sì ṣe ẹlẹ́ o bọ́dá sì ṣe wọ́n lè kó wọn ní ọ̀gá àpéjì aláwọ̀ ẹ̀kọ́ gbogbo tẹ̀ ìjókòó tẹ̀ lé ní Sunday kó tẹ̀ ẹlẹ́ mẹ́fà náà lóde. Wọ́n ní mo ti dé ẹjọ́ parí ìbílẹ̀ wọn. Alóko gbogbo kọ́kọ́rọ́ mọ́tò tẹ̀ gbà lọ́wọ́ bọ́dá sì alóko lọ́wọ́ wọ́n lè àwọn kó gbogbo ọ̀gá àwọn lé gbogbo ṣọ́ọ̀bù yẹn pátá láti ìgbàgbọ́ bí ẹ má tẹ̀ pọ̀ ṣé mo fi parọ́ ọlọ́run ló bá yẹ pé kábíyèsí ìlú yóò ní bàjẹ́ láéláé ló ń lù wọlé ní mójútó kákẹ́sì ọ̀gbọ́n kábíyèsí tí a bá mójútó security ilẹ̀ Yorùbá àwọn ọ̀nùgbò sí àwọn kọ̀rọ̀rọ̀ sí èèyàn yìí
pẹ̀lú ògbó ọlọ́mọ àtàbàbí ní oṣù àti méjì mẹ́ta gbogbo lẹ́yìn Yorùbá máa wà ókè gbogbo à ń lọ sẹ́kọ̀ọ́ ó ṣá Fúlàní halẹ̀ mọ́ wa kì í ṣe bí nìkan ní Fúlàní òní wọn dáko kì í ṣe bí nìkan ṣùgbọ́n náà kẹ́ ẹ̀ fi oore ọ̀fẹ́ Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn èèyàn pàtàkì àti pé ìdúnà ẹ̀tí ní determination lọ́kàn yìí pé ẹ̀nọ́kùsẹ̀ náà láti ṣẹ́gun wọn bí o òun láti ṣẹ́gun wọn bí ẹwọ́n tí ń ṣẹlẹ̀ ní Kwara State lẹ́nìí ẹwọ́n tí ń pa àwọn Yorùbá ń bẹ̀ bí ìtàkọ́ ń pa ẹran wọ́n ń pa orí ìlú kẹrẹ ìlú da oró bẹ̀rẹ̀ ìlú kẹbí ìfọwọ́ bẹ̀rẹ̀ orúkọ mẹ́rin tó kábíyèsí ìdáàbò ẹ̀bá mi ké sọ̀rọ̀ tẹ̀ ẹ̀kẹ́ ké sí security ní Yorùbá yìí ẹ̀dẹ́ mo fi sínú àwọn tí wọ́n wà á dẹ̀ sí dáadáa ọmọ yìí ló dé mi ò rẹ̀ ní sọ ọmọkọ́mọ mi ò ní sọ ọmọ burúkú kì í ṣe pé gbogbo àwọn ọmọ Yorùbá làwà àbẹ̀ I need the support yìí wípé ẹ̀wọ̀n tó tì wọ́n ẹ̀ kí àánú gbó àfẹ́ Fúlàní gbó wa mọ́ ẹ̀ lè sọ fún wọn pé wọ́n sí àkáǹtì mi lẹ̀ wọ́n lè yọ wọ́n tẹ̀ kó lórí mi ìsìn wọ́n tẹ̀ náà kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀ kí ni mo ṣe Buhari ló fi wọ́n tẹ̀ tí mi lórí ìmọ̀ àti Màlàmí ló sọ lórí ẹ̀ tí èdè wọ́n tẹ̀ ní àwọn ohun wa mi ó sì sọ fún BC èyí kọ́ máa di ẹsẹ̀ yìí ìyẹn kó tọ̀ mí sórí wọ́n tẹ̀ wọ́n kẹ́ nípa ní Nàìjíríà sí ìlú ìṣẹ̀lẹ̀ bí tí bá ẹ̀kọ́ lọ́wọ́ 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 gbogbo ẹ̀yọ́ bá tẹ́ ní ọmọ ọkùnrin dé ilé bàbá ọmọ ìbọn lẹ́rù èmi náà wá ọkùnrin balẹ̀ fún mo ní bàbá kí ló dé èyí kí ní bàbá kọ́ lóde náà bẹ́ẹ̀ni àsìkò náà lè wá yìí àsìkò yóò bá mi náà bẹ́ẹ̀ni wọ́n sọ fún bàbá ẹ sọ fún bàbá Tinubu bàbá wa ni wọ́n náà bàbá dáadáa lè ní wọn bàbá dáadáa ni bí o ṣe lọ́nà bí o ṣe lọ́nà ẹni wọ́n lè wọ́n tẹ̀ kó lórí wọ́n lè ṣí àkáǹtì ilé wọ́n lè dé kí n lè mọ̀ sùn lé mi kí n fúri kí n rìn dáadáa kí n yàn gbogbo eléyìí sìn ọlọ́ọ̀la gbogbo àwọn ọmọ Yorùbá tó ti dé wòlò tí ń tẹ̀lé mi káàkiri ìgbà tó bá fẹ́ pàgọ́ lọ́wọ́ ìgbà tó bá sùn sí ẹ̀yà pa gbogbo wa. Ọlọ́run tí mo jẹ nìyẹn bí sọ sẹ́ni mo gbé ẹ̀yìn bàbá wa sọ pé wòlé sùn tí wòlé máa lọ sí ẹ̀sẹ̀ wòlé lè tí wòlé lè bú kíkẹ́ ẹ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ tí ò dáa ẹ̀ bá ń sọ̀rọ̀ wọ́n kó lórí mi kó lórí àkáǹtì wọ́n yọ ọ́tẹ̀ lórí mi wọ́n fi mi kí n fi pátápátá ẹ pé gómìnà ẹ̀rọ ní president wọ́n yọ bá àwọn sọ̀rọ̀ wọ́n yóò dà mí wọ́n lè yọ̀ọ̀dà lẹ́yìn bàbá fún mi wọ́n yọ̀ọ̀dà lẹ́yìn bàbá ó tún wáyé báyìí bàbá mi fún ìyẹn nípọ̀kan freedom ni wọ́n bá ẹ̀yìn bàbá mi fún pé kẹjọ fọwọ́sowọ́pọ̀ kẹta mi ti bàbá ọdún wọn lẹ́yìn bàbá ti ṣe kúrú méje yẹn amẹ́fà olùkọ́ bàbá tí wọ́n ti lábẹ́ ti fọ́ olùkọ́. Kábíyèsí Olúmọ̀ ọ̀fẹ́nu sí o àwọn dìgìrì kan ọ̀fẹ́ tó ń pè Olúmọ̀ náà ń ti máa wà á o Olúmọ̀ kọjá ọba tẹ́sán pé ìfẹ́nu sí o ó ṣe tí mò ń ní tí mo dẹ̀ ń bọ̀ tí mo rí èsì pé wọ́n ní o èmi kọ́ méjì mi mú ọkàn mi Olúmọ̀ ń ṣe pèsè ọmọ yóò pèsè òkú mi náà sí kí n sọ wọn bẹ́ẹ̀ kí wọ́n tẹ̀ ìdá Olúmọ̀ ń dà ìdá Yorùbá ló ń dà wọ́n tẹ̀ díẹ̀ Olúmọ̀ ń fà gan tọ́lẹ̀ ń fà lókè tí ì ṣe rọ ẹni tọ́lẹ̀ lọ ń fà bá lókè náà mo mú kí bàbá náà fẹ́ràn mi bàbá Tinubu náà fẹ́ràn mi àwọn náà mọ̀ pé ọmọ mi yé náà ní ìjọ tí nǹkan bá lé bẹ́ẹ̀ni ọmọ mi ọkọ ni ó ní ọmọ kúkú náà wúlò lọ tí ẹ ti rán sáà tí wọn náà là ń ṣe tí wọn náà ni mo fi lè sọ ọmọ kúkú ọmọ kúkú náà ni mi kàn pa mí mọ́ sí ìjọba wọ́n sèfù mi nítorí àwọn ọmọ kúkú tí a bá máa kó ló wá yóò lè ní kó pa ní wọn tó bá pa mí nù ní sí wọn bá pa mí tó kò lè ṣeé ṣe ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ dé. ẹ pàtẹ́wọ́. Akumare. Ẹ jọ̀ọ́ lẹ́yìn kórìkó nìkan lẹ́yìn kórìkó nìkan àbí ẹni tó ń kọ́ mi lọ́wọ́ báyìí pẹ̀lú tí àwa kábíyèsí ẹ̀sìn kẹ́kọ̀ọ́ àkótó fẹ́ ṣe
gangan láwà yóò ìlú Àkókò lójú ayé. Rí àwọn àtọmọdé àtàgbà nílùú gangan ẹ̀wọ̀n ṣe tún yáyá tó tún yáyà láàfin kábíyèsí asígangan ti ìlú gangan wà pẹ̀lú Rafiu.